ọjọ́ keje oṣù kejìlá ọdún 2024 ti wọnú ìtàn títí láyé níbi tí àpapọ̀ ọmọ Ìṣòwú ní tilétoko ti parapọ̀ láti sàmì sí ayẹyẹ ọdún wọn eléyìí tó jẹ́ alákọ̀ọ́kọ́ irú ẹ̀ láti kó agboolé ọmọ Ìṣòwú lápapọ̀ síta gẹ́gẹ́ bí ọmọ tuntun. Bá a kò bá nígbàgbé àwọn ọmọ Ìṣòwú tí ó péjú pésẹ̀ síbi ọdún ọ̀hún ló wá láti àwọn ìgbèríko àtàwọn ìlú ńláńlá pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àtòrílẹ̀-èdè Benin níbi tí wọ́n tẹ̀dé tí wọ́n ròde láti sàmì sí ayẹyẹ ọdún agboolé ọmọ Ìṣòwú lápapọ̀ èyí tí ó wáyé nílùú Kẹ́tì. Lásìkò tí wọ́n ń ṣíde fún ètò náà àwọn tí wọ́n jẹ́ babaláwo ló lo ìṣẹ̀ṣe láti fi ṣíde níbi tí wọ́n pe pásítọ̀ eléyìí tí ó jẹ́ ọmọ Ìṣòwú láti wá ṣíde fún ètò náà gẹ́gẹ́ bí ẹni tí Jésù tó rán níṣẹ́. Ètò gbogbo bẹ̀rẹ̀ níbi tí wọ́n ti fi eré ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n fi ń la àwọn ètò náà ní ṣísẹ̀ntẹ̀lé. Lásìkò tó ń gba ọ̀rọ̀ sọ alága fún ìgbìmọ̀ agboolé ọmọ Ìṣòwú lápapọ̀ eléyìí tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tó darí ètò náà kó tó débi tí ó lápẹ̀rẹ̀ ló gba ọ̀rọ̀ sọ láti sọ èròǹgbà wọn èyí tí wọ́n fi gbé agboolé ọmọ Ìṣòwú kalẹ̀ lábẹ́ àkóso àwọn olóyè tí wọ́n jẹ nínú ìgbìmọ̀ náà. Àlàyé tí wọ́n ṣe rèé lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Ìṣòwú lápapọ̀ ni wọ́n gbàgbọ́ fọ̀lẹ́ ọ̀tọ̀fọ̀lẹ́ ká ṣọdún ká sì jọ fún ìmọ̀ṣe ọ̀kan. Àwa ṣàlàyé fọ̀lẹ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ agboolé ọmọ Ìṣòwú ni wọ́n dá nẹ́ẹ̀ndùsìn láti 24 oṣù kẹjọ ọdún 2021 ni wọ́n ti dá agboolé ọmọ Ìṣòwú sílẹ̀. Àtìgbà náà ni gbogbo ọmọ Ìṣòwú yóò wọlé rí agboolé náà ni wọ́n ń kópa náà fún ìdàgbàsókè Ìṣòwú. Àwa ṣọ̀fọ̀lì gbogbo bàbá ènìyàn yóò dá Ìṣòwú sílẹ̀. Ilé Ifẹ̀ ni wọ́n ti wá káwá dá Ìṣòwú sílẹ̀. Ǹjẹ́ bó ṣe jẹ́ ẹ̀mọ́fọ̀lì àwa ọ̀kọ̀rí àfẹ́rẹ́ òkòrìrò ló múlẹ̀ bàbá ènìyàn ń wọlé yóò dá ayé ìhun ọ̀gbìn lẹ́yìn dá nánú ẹ̀. Ìwọ̀n kórìn ẹsẹ̀ wọ títí kádélé ilẹ̀ ọ̀kọ̀rí ìgbà ẹ̀wọ̀n délé ibi iṣẹ́ eke wọn mú ṣe lí pàtó lí kókó ọ̀gbìn òwú làwọn bàbá ẹni ń ṣe nígbà náà lẹ́nu wọn sì àkó ni wọ́n da ọjà kan sílẹ̀ ọjà náà ni à ń pè ní ìsọ̀ òwú òun ló di Ìṣòwú lé ọjọ́ òníye gbogbo ẹni jọ ń pè. Lẹ́yìn eléyìí alága fún ìgbìmọ̀ agboolé ọmọ Ọ̀rìjì lápapọ̀ eléyìí tí ó láǹfààní àti wà ńbẹ̀ tí wọ́n fi aṣojú ránṣẹ́ àwọn náà pẹ̀lú sọgbọ́n òǹkà bí èkejì lẹ́yìn tí wọ́n fi rọ gbogbo ọmọ Ìṣòwú láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ ìṣe wọn kí wọ́n túbọ̀ lè pọ̀ sí jù báyìí lọ. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ló gbẹnu wọn po láti fi sọ di mímọ̀ fún gbogbo àwọn tí wọ́n wà ní ìkàlẹ̀ níbi ayẹyẹ ọdún náà. Aṣojú ẹgbẹ́ òṣèlú Democrat tó wà ńbẹ̀ àwọn náà pẹ̀lú kóṣà ìfigbólóhùn tiwọn náà léde lẹ́yìn tí wọ́n fi sọ di mímọ̀ pé inú àwọn dùn lọ́pọ̀lọpọ̀ fún ayẹyẹ ọdún náà tí ó wáyé. Ìṣòwú àwọn ìran kẹ̀dúnjẹ́kárí wọn kì í fẹ́ ààrẹ jẹ wọn kì í fẹ́ àtẹ̀jẹ wọ́n sì jẹ́ ìran kẹ̀yẹ́ máa ń ṣiṣẹ́ wọ́n sì kásìnáyà wọ́n tó gbangba sùn lọ́yẹ lè ìwé àmọ́ wọn mọ̀ nìyẹn láti Ilé Ifẹ̀ fún wa dé sí ibi wọn wà níbí iná ọ̀rọ̀ wà lásìkò ní o àwọn ó náyà ibi ọ̀rọ̀ Benin ẹ̀dẹ́lẹ́ nì ànílò yín. Nínú ọ̀rọ̀ olóyè Kòsọ́ndá Mukaram Ajíbádé tó wọlé sí agbo ọ̀hún ló ti farabalẹ̀ gbọ́ àwọn àpilẹ̀sọ èyí tí kálukú ti ń kà kó tó di pé àwọn náà pẹ̀lú wa sọ di mímọ̀ lórí ojú ìwòye wọn láti sọ fún gbogbo àwọn tó wà níkàlẹ̀ wípé kì í ṣe òṣèlú làwọn bá wá bí kì í ṣe ìdàgbàsókè ìlú ló mú àwọn ṣe àgbékalẹ̀ eléyìí. Ó ní ààyè wà o fún àsìkò òṣèlú tó bá dé tí àwọn sọ̀rọ̀ òṣèlú ṣùgbọ́n eléyìí agboolé ọmọ Ìṣòwú lápapọ̀ ni ó ń ṣe ìsàmìsí ayẹyẹ ọdún wọn. Ẹgbẹ́ láyé ọ̀rọ̀ látẹnu wọn. Lábẹ́ àṣẹ Ọ̀họ̀rí eékú ìlú 16 ló wà àbátọ́dé Ṣòwúfè àtọ́nrẹ́ eékú ìlú 16 líṣòwú lábẹ́ Ọ̀họ̀rí ìjèyè eékú ìlú 16 bákan náà. Nná ìlàkà ipa ìlú káka Igbó Olúmọrè káka Ṣàgà káka Ọ̀tájì Ìṣògú Ìláṣẹ gbogbo ẹ̀tìyé mọ̀rántí ẹ̀tìyé nkòrántí ẹ̀sákìmí káyínmi àbí bẹ́ẹ̀ kọ́. Làwa ń sọ pé ìpàdé yà ṣe yè ó lè mú dàgbàsókè wọ́n fún Ṣòwú kò sí hun mìíràn àtòrí dàgbàsókè náà lẹ̀ṣẹ̀ jókòó líbi kò sí ká díjọ́ ká wá ká jẹun líbi ká fọ́tù kan.
ìyẹn máa gbọ́ ní gbogbo eku ìlú fọ́lí wọn ń gbé obìnrin ta wọ́n ń gbé ọmọ ta ẹ kò lè gbọ́ ìṣòwò ìṣòwò ń fúnni líyẹ̀wò ń fúnni lóbìnrin ni wọ́n ti fẹ́ kàn sọ́nà fún mi lọ́wọ́lọ́wọ́ nísìnyí. lẹ́yìn tí ọ̀nàrẹ́bù Kúsọ́ndà Mukadamu Ajíbádé sọ̀rọ̀ tán àwọn ọba aládé tó wà ní ìkàlẹ̀ kábíyèsí ọba Ẹ̀dùn Solomon èyí tí í ṣe ọba Awẹ́lédè kejì ti Ọ̀họ̀rí-Ìjè lápapọ̀ àwọn náà pẹ̀lú kò ṣàì sọ di mímọ̀ lórí bí wọ́n ṣe mọ rírì ìlú Ìṣòwú àti bí wọ́n ṣe mọ̀ pé Ìṣòwú náà ló gbégbá orókè nípa àwọn èèyàn tó pọ̀ jùlọ nílẹ̀ Ọ̀họ̀rí-Ìjè ọba aláyé náà tún sọ di mímọ̀ pé àwọn gangan ni wọ́n ní ojú Ifá tó sì ń tọrọ wípé bí ọdún ọ̀hún bó bá tún fẹ́ wáyé kó wáyé ní ojú Ifá gangan làwọn fẹ́. kóde yomi kò ní máa yọ nítorí ẹ̀dọ̀ ìtẹ̀mí li Ìṣòwú ti hù jáde iná mi dùn ayọ̀ mi kún fọ̀lí ìwọ̀n kò bàlú náà jẹ́ ìwọ̀n bá mi tọ́ ìlú náà ṣe ni nítorí àásìkí dáadáa ní jáde lérí wọn bẹ́ẹ̀ bá fẹ́ jẹun oúnjẹ yóò dára lọ́dọ̀ Ìṣòwú ló ti bẹ̀rẹ̀. nítọ̀rọ̀ tiẹ̀ kábíyèsí ọba tó wálé eléyìí tí ń ṣe ọba ìlú Tọ̀wé tí ń ṣe ọmọ bíbí ìlú Ìṣòwú àwọn náà pẹ̀lú kò ṣàìsọ pé orin làwọn fi gbé lẹ́yìn tí wọ́n fi orin bẹnu gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ alága ìjọba ìbílẹ̀ aláṣeyọrí olóyè Dínà Símọ́ Adébáyọ̀ àwọn náà pẹ̀lú sọ di mímọ̀ lásìkò tí wọ́n ń gba ọ̀rọ̀ sọ ni wọ́n ti jẹ́ kó yé gbogbo ọmọ ìlú tó wà ní ìkàlẹ̀ wípé agboolé ọmọ Ìṣòwú ó jẹ́ agboolé kan eléyìí tí àwọn fi ìdùnnú àti ayọ̀ tí àwọn fi faramọ́ ọdún wọn tí wọ́n ṣe ẹ gbọ́dọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. ná kọ́mínì kò bẹ́ẹ̀ bí Ìṣòwú wọn kẹ́tì náà pọ̀ sí kẹ́tì àṣàgà àbálòhùn náà pọ̀ sí àti ka wọn mélòó kan ìyá àgbèsè lónàá akọ̀tọ̀ ní sọ̀rọ̀ púpọ̀ lónìí fún ti ọdún yìí àlí akọ̀níjọ kódò ní tantana fún wọn bá ìrànlọ́wọ́ ìyá ni kan ṣe. aṣojú àwọn ọmọ Ọ̀họ̀rí tó wà ní ilẹ̀ Nàìjíríà láti òde Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà Ọ̀gbẹ́ni Alábí tó wà ní ìkàlẹ̀ àwọn náà pẹ̀lú gbàrọ̀ sọ ń bẹ̀ lẹ́yìn tí wọ́n fi sọ di mímọ̀ pé inú àwọn dùn lọ́pọ̀lọpọ̀ lórí àgbékalẹ̀ ètò yìí àti wípé ààyè wà o fún gbogbo ọmọ Ọ̀họ̀rí tó fẹ́ lọ sí orílẹ̀-èdè Nàìjíríà láì sí wàhálà kan fún wọn tí ó jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà ò gbọ́dọ̀ sọ pé tí wọ́n bá wò nítorí pé ilẹ̀ Nàìjíríà gangan ni wọ́n ti wá. gbogbo ọdún tí àwa ti wà lẹ́nu ẹ̀ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbé ìwé àṣẹ lé wa lọ́wọ́ wípé ká máa jà fún ẹ̀tọ́ wa wípé ojúlówó ọmọ Nàìjíríà ni wa a dẹ̀ gbé ìjọba Nàìjíríà lọ sí court ilé ẹjọ́ sọ fún apẹ́ni bá pè wá ní àlejò ní Nàìjíríà ká gbé lọ ilé ẹjọ́ 5 million naira ní fáìnì. nírẹ̀yìn ọ̀rẹ́yìn àsomọ́ ọ̀kan nínú àwọn ọmọ ìlú Ìṣòwú tó wà ní ìlú Ọlọ́gọ̀ Ìwẹ̀kà ẹgbẹ́láyé ọ̀rọ̀ tí wọ́n ṣe ìyẹn délégéètì ìlú Ìwẹ̀kà lẹ́nu ọ̀pá gbohùngbohùn wa. kí gbogbo ọmọ Ìṣòwú pátápátá láti lè tọkọ kan kí gbogbo ìmọ̀ kádé fún gbogbo ládùn àmọ́ nǹkan ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ́ọ́ ṣe ibi ọ̀tẹ̀ tó ibi ọ̀rẹ́ tó gbogbo ọmọ ní Ọ̀yọ́ wábí lónìí kálukú àdélé láyé ọ̀pẹ̀ lálàáfíà. ijó pẹ̀lú orin kò lóǹkà látúndé ọmọ ọ̀pẹ́ Ifá tó jẹ́ ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ọ̀họ̀rí-Ìjè kò ṣàìfi kókó inú ìwé ìròyìn balẹ̀ níbi ayẹyẹ náà. bàbá ìròyìn ló jáde lọ́jọ́ nínú ní fraternité náà fraternization jíjẹ́ lọ́jọ́ ní fọ́ọ̀lù oníyẹn náà tọ́tọ́ ní àpapọ̀ ọmọ Ọ̀họ̀rí àwìn náà lọ́jọ́ ìpínlẹ̀ Ìṣòwú wọn ń ṣọdún ìmọ̀ mímọ́ ẹ̀. wọ́n tún mú wá sí ìrántí àwọn ogun tí Ìṣòwú jà ní ìgbà náà kó tó di pé wọ́n dé Kẹ́tí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní Kẹ́tí títí débi àsìkò tá a wà yìí. ẹsẹ̀ kò gbèrò nílùú Kẹ́tí lọ́jọ́ 7 oṣù kejìlá ọdún 2024 tí a wà nínú ẹ̀ yìí. iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV wà ní ìkàlẹ̀ láti mọ bí ohun gbogbo ti ń lọ. Abudu Ọláníjà ló ká àwòrán sílẹ̀ Kásùmù Ṣọlá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.